Ẹ kú dédé wò yẹn lólùfẹ́ mi sì káàbọ̀ sí ètò ìdánilẹ́kọ̀ọ́ fún tòní. Fáwọn tó máa ń gbọ́ mi tẹ́lẹ̀ àti fáwọn tó sì ń gbọ́ mi nígbà àkọ́kọ́, orúkọ tèmi ni Omidan Ọ̀ṣípìtàn Yewande Elizabeth, olùkọ́ èdè Yorùbá ti ìgbàlódé, Miss Yewande, Gen Z Yorùbá teacher. Àkòrí fún ìdánilẹ́kọ̀ọ́ wa láti bí ọ̀sẹ̀ tó kọjá sẹ́yìn ni ọ̀rọ̀ àpèjúwe tàbí èèyàn, èyí tí a máa ń pè ní adjective lédè Gẹ̀ẹ́sì. A dẹ̀ ti mẹ́nu bà àwọn àpẹẹrẹ ọ̀rọ̀ àpèjúwe tàbí èèyàn ní èdè Yorùbá àti ní èdè Gẹ̀ẹ́sì. Bákan náà, a tún wo ìpele ọ̀rọ̀ àpèjúwe tàbí èèyàn, èyí tí àwọn elédè Gẹ̀ẹ́sì a máa pè ní degrees of adjective. A sì rí pé ọ̀nà mẹ́ta ni a pín àwọn ìpele ọ̀rọ̀ àpèjúwe tàbí èèyàn ní èdè Yorùbá àti ní èdè Gẹ̀ẹ́sì. A rí pé ìpele àkọ́kọ́ ọ̀rọ̀ àpèjúwe ni positive, ìpele kejì ni comparative, ìpele kẹta ni superlative. Àkòrí fún ìdánilẹ́kọ̀ọ́ wa tòní jẹ́ ọ̀kan lára àwọn ìpele ọ̀rọ̀ àpèjúwe tàbí èèyàn. Our topic for today is one of the degrees of adjective, which is positive. Ká wá sọ lédè Yorùbá, positive. Positive jẹ́ ìpele àkọ́kọ́ ọ̀rọ̀ àpèjúwe, that is, it is the first degrees of adjective. Kí wá ní ojúṣe positive gẹ́gẹ́ bí ìpele ọ̀rọ̀ àpèjúwe? Positive máa ń ṣàpèjúwe ohun kan láì ṣàfiwé, that is, it describes without comparison. Simple. Positive á máa ṣàpèjúwe nǹkan láì ṣe àfiwé sí ohun mìíràn. Ṣé wàá rí i pé ṣókí lọbẹ̀ oge positive báyìí á máa ṣàlàyé bí nǹkan ṣe rí gẹ́lẹ́ láì ṣàfiwé sí ohun mìíràn. Ẹ jẹ́ ká wá wo àwọn àpẹẹrẹ positive tí mo ní fún wa ní èdè Yorùbá. Àpẹẹrẹ ìpele ọ̀rọ̀ àpèjúwe positive. Examples of degrees of adjective positive. Àpẹẹrẹ kìíní èdè Gẹ̀ẹ́sì, the book is big. Èdè Yorùbá, ìwé náà tóbi. Àpẹẹrẹ kejì, Ṣadé is tall. Ṣadé. Àpẹẹrẹ kẹta, my mother loves red shoes. Ìyá mi fẹ́ràn bàtà pupa. Àpẹẹrẹ kẹrin, your head is small. Orí ẹ kéré. Tí ẹ bá ṣe àkíyèsí àwọn àpẹẹrẹ tí mo kà tán yìí, a ó rí wípé wọ́n ń ṣe àpèjúwe ohun kan láì ṣe àfiwé sí ohun mìíràn. Irúfẹ́ ìpele ọ̀rọ̀ àpèjúwe tó jẹ́ positive kì í ṣe àfiwé, a kàn máa ṣe àpèjúwe ara rẹ̀ ni. A ti wá ṣètò ìdánidúró fún ẹ̀kọ́ wa fún tòní. Mo lérò wípé ẹ rí ẹ̀kọ́ kan tàbí òmíràn kan lórí ìdánilẹ́kọ̀ọ́ wa fún tòní. Sí àwọn tó máa ń tẹ̀ka ìfẹ́ sí mi tó sì máa ń kí mi nílé lóko, ẹ ṣé gidi gan ni. Olódùmarè yóò máa wọ̀ yín náà yóò sì máa tẹ̀ka ìfẹ́ sí i. Orúkọ mi ò yí padà, orúkọ tèmi ni Omidan Ọ̀ṣípìtàn Yewande Elizabeth, olùkọ́ èdè Yorùbá ti ìgbàlódé, Miss Yewande, Gen Z Yorùbá teacher. Ẹ ṣeun, ó dàbọ̀.